Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì ìpinnu Ayọ̀mídé TV. A tún dìde bí a ṣe máa ń dé ní gbogbo ìgbà. Àní àwa la ó máa wá lórúkọ Jésù, ẹ̀yin la ó sì máa bá. Ó gbàdúrà pé gbogbo bí a ṣe ń làkàkà fún ìjọba ọ̀run lórúkọ Jésù, a ò ní kùnà ilé ológo. Àti ìwọ àti èmi tí a wà ní wákàtí yìí, ìwọ tó ń wò mí tàbí tó ń gbọ́ mi, ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ọ̀rọ̀ Ọlọ́run á sọ wá di òmìnira o. A tún ti dé sórí ìkànnì wa bá a ṣe máa ń wá nìyẹn. Èyí tá a tún mú wá ní wákàtí yìí, òun náà ni pé ìjọ mímọ́ yìí ni yóò fi ọ̀rọ̀ Olúwa wẹ ayé yìí mọ́. Gẹ́gẹ́ bí ohun tá a ti sọ nípa ti ìjọ mímọ́, pé ìjọ yìí ni yóò wẹ ayé mọ́. Kò sọ ohun méjì tí ìjọ mímọ́ fẹ́ fi wẹ ayé mọ́ ju ọ̀rọ̀ Ọlọ́run lọ. Ọ̀rọ̀ náà la mú wá ní wákàtí yìí nípa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ tí à ń gbọ́ nípa Acadip tí à ń pè ní Yusuf Adepoju, tí wọ́n ń sọ̀rọ̀ nípa Ọlọ́run. Wọ́n ń béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ṣé Jésù ni Ọlọ́run ni? Ṣé Ọlọ́run ni Jésù ni? Ṣùgbọ́n ohun tí èmi fẹ́ kó yé wa ni pé Bíbélì sọ nínú ìwé 2 Corinthians chapter number 3 verse 5 to 6. Kí lohun tó wí? Ó ní kì í ṣe pé àwa tó fún ara wa láti ṣírò ohunkóhun bí ẹni pé láti ọ̀dọ̀ àwa tìkára wa, ṣùgbọ́n láti ọ̀dọ̀ Ọlọ́run ni tító wà, ẹni tí ó mú wa tó bí ìránṣẹ́ májẹ̀mú titun, kì í ṣe ti ìwé bí kò ṣe ti ẹ̀mí, nítorí ìwé a máa pani, ṣùgbọ́n ẹ̀mí a máa sọni di ààyè. Ìyẹn ni wípé àwa ènìyàn kò tó láti ṣírò ohun kankan fúnra wa, láti sọ pé ohun báyìí ló ṣe rí tàbí báyìí ló ṣe yẹ kó rí. No, bí kò ṣe pé Ọlọ́run tó ń pọ̀ nípa àti agbára tó ń jẹ́ Ọlọ́run fúnra rẹ̀ ló lè tó ohun gbogbo, òun ló tó láti ṣe ohun gbogbo, láti sọ pé eléyìí bó ṣe rí rèé, bó ṣe rí rèé, bó ṣe rí rèé. Kì í ṣe nípa tìwé. Ẹlòmíì kàwé títí ìwé ti da brain ẹlòmíì rú, kò mọ nǹkan tó ń sọ mọ́ tàbí tó ń ṣe mọ́. Tẹ́ bá kíyèsí dáadáa, tẹ́ bá ráwọn tó kàwé dáadáa, ìmíì máa ń ya wèrè, kò ní ọpọlọ, ò ní sẹ́tù mọ́, ìwé ti scatter brain ẹ̀. So ènìyàn kò lè dédé máa sọ pé báyìí ni nǹkan rí, báyìí lọ́lọ́run ṣe jẹ́, báyìí ló ṣe jẹ́, báyìí ló ṣe kì í ṣe nípa tìwé. Ṣùgbọ́n à ń sọ nípa ti ẹ̀mí. Ẹ̀mí Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. À ń sọ nípa ti ẹ̀mí, òun ló lè ṣí fáìlì ohun tó ń ṣẹlẹ̀ fún wa náà. Gẹ́gẹ́ bí ohun tó ń sọ pé ṣé Jésù ni Ọlọ́run, ṣé Ọlọ́run ni Jésù ni? Èmi fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ fún wọn nínú ọ̀rọ̀ Ọlọ́run pé Ọlọ́run gan fúnra ẹ̀ jẹ́ ká mọ̀ pé àwọn kan wà, ó fi wọ́n pe Ọlọ́run, ó fi wọ́n sí ipò wọn Ọlọ́run. Tí a bá wo, kì í ṣe ọ̀rọ̀ tá à ń sọ yìí, kì í ṣe nípa ti ìwé. Mo lọ kàwé kọ́, mo lọ sí ẹ̀kọ́ Bíbélì tàbí ẹ̀kọ́ Kùránì kọ́ là ń sọ. Padà sínú ẹ̀mí, kí ẹ̀mí mímọ́ kó ṣamọ̀nà ẹ. Jésù sọ̀rọ̀ kan, ó ní ẹ̀kọ́ tèmi kì í ṣe tiyín. Àwọn ẹ̀kọ́ kan wà a lọ kọ́, ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ tá à ń sọ yìí kì í ṣe pé èèyàn lọ kọ́, ọ̀run náà fi fún èèyàn. Fún àpẹẹrẹ bí mo ṣe wà, mi ì kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run lọ́dọ̀ ẹnì kankan. Ẹni tó bá sọ pé òun lòún kọ́ mi lọ́rọ̀ Ọlọ́run kó bọ́ta kó wá sọ, bí kò ṣe pé ẹ̀mí Ọlọ́run ló kọ́ máa ń kọ́ mi lóhun gbogbo, ló dẹ̀ ń fi ohun gbogbo múlẹ̀ fún mi. À ń sọ̀rọ̀ nípa Ọlọ́run. Tí a bá wo ìwé Genesis orí kìíní ẹsẹ̀ 27, that is Genesis chapter 1 verse 27. Ó sọ̀rọ̀ ńbẹ̀, ó wípé bẹ́ẹ̀ ni Ọlọ́run dá ènìyàn ní àwòrán rẹ̀, ní àwòrán Ọlọ́run lè a dá, àti akọ àti abo ni ó dá wọn. Ọlọ́run fúnra rẹ̀ nígbà tó máa ṣẹ̀dá àwa ènìyàn, ó ní ẹ jẹ́ ká dá ènìyàn ní àwòrán ara wa, ní àwòrán Ọlọ́run. Ó wá mọ̀ọ́mọ̀ dá wa ní àwòrán rẹ̀. Ìyẹn ni pé bí Ọlọ́run ṣe rí, ó fi àwa ènìyàn, ó fi ń pòwe ara rẹ̀. Ẹ̀gbọ́n kò tó sọ ni, ó ní ẹ lọ jọba lórí ohun gbogbo. Ọlọ́run lọ́ba tó jọba lórí gbogbo wa, ó wá ń fi àwa ènìyàn ká lọ jọba lórí gbogbo tó ń bẹ nínú ayé. Ẹ máa kíyèsí ọ̀rọ̀ mi o, à ń sọ nípa Ọlọ́run.
wọ́n ń béèrè pé ṣé Jésù lọ́lọ́run ni, ṣọ́lọ́run ni Jésù ni. Ọlọ́run dá àwa ènìyàn ní àwòrán rẹ̀, ó fi pòwe ni, òwe lọ̀rọ̀ yẹn o. Bíbélì kì í ṣe nófẹ̀, mo máa ń sọ ní gbogbo ìgbà. Bíbélì kì í ṣe nófẹ̀lì tá ń kà, ọ̀rọ̀ Ọlọ́run ni, ọ̀rọ̀ ìmísí ni. Tí a bá wá wò ó, mi ì fẹ́ fa ọ̀rọ̀ eégún torí pé tí bá ní kí máa wọnú ẹ̀ lọ, ó fẹ̀ gan. Tí a bá wá wò ó, ó ti dá ènìyàn ní àwòrán ara rẹ̀, ìyẹn ni pé ohun tí òun ṣe ló ní kéèyàn wá ṣe nínú ayé. Now ẹ wá gbọ́ nǹkan tó sọ nínú ìwé Exodus orí 4. Yes, Exodus chapter number 4, verse 16. Exodus 4 verse 16. Ó sọ ń bẹ̀, ó ní òun ni yóò máa ṣe ògbìfọ̀ rẹ fún àwọn ènìyàn, yóò sì ṣe òun ó máa jẹ́ ẹnu fún ọ, ìwọ ó sì máa jẹ́ bí Ọlọ́run fún un. Ó ń sọ fún Mósè nígbà yẹn wípé Áárónì máa jẹ́ ògbìfọ̀ fún un. Mósè máa ṣe kíni o, ó máa jẹ́ bí Ọlọ́run fún Áárónì. Ṣé ẹ ti rí pé Ọlọ́run fúnra rẹ̀ ó ti ń proof, ó fi Mósè ṣe Ọlọ́run fún kíni o, fún Áárónì níbẹ̀ yẹn. Ṣé ẹ rí pé Ọlọ́run fúnra rẹ̀ ti ń kíni o, ó ti ń fi Ọlọ́run, ó ti ń fi orúkọ yẹn, ó ti fi ń pe ènìyàn. Wọ́n sọ lè sọ fún Mósè pé Mósè máa jẹ́ Ọlọ́run fún Áárónì, kò tí ì tọ́ síbẹ̀ o. Tá a bá tún wo Exodus chapter number 6. Exodus chapter number 6 verse 2 and 3. Ẹgbọ́n nǹkan tó sọ ní 2. Ó ní Ọlọ́run sì sọ fún Mósè, ó sì wí fún un pé èmi ni Olúwa. Rí, ó pẹ̀rẹ̀ ní Olúwa bẹ́ẹ̀, ó ní èmi ni Olúwa o. Ó wá sọ ní verse 3, ó ní èmi sì fi ara hàn Abrahamu, Isaki àti Jacobu lí Ọlọ́run Olódùmarè. Rí, pé òun fi ara tòun hàn fún àwọn ènìyàn yìí ní kíni o, ní Ọlọ́run Olódùmarè. Ó wá ní ṣùgbọ́n orúkọ mi Jehovah ni wọn kò fi mọ̀ mí. Ìyẹn ni pé Ọlọ́run yẹn kò sí ẹni tí a ò lè fi orúkọ yẹn pè. Orúkọ tí òun fún ara ẹ̀ ń jẹ́, òun ni pé kíni o, òun ni Jehovah. Ẹgbọ́n nǹkan bẹ́ẹ̀ ó sọ pé ẹni ó ní èmi ni Olúwa. Kí ni à ń pè ní Olúwa? Olórí ní gbogbo. Olúwa ni olórí gbogbo wa. Ẹ kíyèsí o, kí là ń pè ní Ọlọ́run? Èmi tún pè Ọlọ́run náà ní olórí. Ohun tó ń sọ ńbẹ̀ ni pé òun fi Mósè ṣe olórí fún Áárónì. Òun fi Mósè ṣe olórí fún Áárónì ló ń sọ ńbẹ̀ yẹn, ló sọ pé ó máa jẹ́ bí Ọlọ́run fún Áárónì, pé Mósè máa jẹ́ bí Ọlọ́run fún Áárónì níbẹ̀ yẹn. Náà ó wá jẹ́ kó yí ká mọ̀ sí pé orúkọ tòun gọgọgọ tí àwọn èèyàn fi mọ òun ni Jehovah. That is his name. Orúkọ ẹ̀ gọgọgọ ni Jehovah. Tá bá tún wo, tá bá tẹ̀síwájú nínú ìwé yẹn, tá bá wo Exodus chapter number 7 verse 1. Exodus chapter number 7 verse 1. Ó sọ nǹkan kan bẹ́ẹ̀. Olúwa sì wí fún Mósè pé wò ó, Olúwa sọ fún ẹ̀, wò ó, èmi fi ọ́ ṣe Ọlọ́run fún Fáráò. Rí, mo fi ọ́ ṣe Ọlọ́run fún Fáráò, Áárónì arákùnrin rẹ yóò sì máa ṣe wòlíì rẹ. Ẹ ti rí, òun tún fi Mósè ṣe Ọlọ́run fún Fáráò. Ṣé ẹ ti rí, ó tún fi orúkọ yẹn, ó tún fi pé kí ni ó fi fún Mósè. Mo fi ẹ́ ṣe Ọlọ́run dàsí, mo fi ẹ́ ṣe olórí, mo fi ẹ́ ṣe ọba, lọ jọba lórí Fáráò. So ọba, èmi lè pè ní ọba. Tàbá dẹ̀ ń sọ nípa ọba, olórí ni. So that is nǹkan tó wọ́n sọ náà lè sọ pé òun ṣe nǹkan yẹn, ó ń fi Mósè ṣe Ọlọ́run fún ènìyàn. Definitely kò sẹ́ni tí a ò lè pè ní Ọlọ́run gẹ́gẹ́ bí olórí, aṣíwájú, Olúwa. Ẹ rí àwọn obìnrin nígbà ní àwọn ìyá wa ń gbà ní ọkọ wọn Olúwa náà máa ń pe ọkọ wọn. Ṣé ọkọ wọn ẹ jẹ́ Ọlọ́run rẹ̀? Kẹ́ ẹ lè mọ̀ pé Ọlọ́run mọ nǹkan tó ń ṣe. Ó ti wá differentiate ẹ̀. Ó ní orúkọ tí wọn kò fi mọ òun ni Jehovah, kò fi fún ẹnì kankan. Ó máa ń farahàn ìmọ́lẹ̀ ní Ọlọ́run, ìmọ́lẹ̀ là ń pè bẹ́ẹ̀, ìmọ́lẹ̀ ní Ọlọ́run, ìmọ́lẹ̀. Ẹ̀rí, ó fira ẹ̀ hàn ní ìmọ́lẹ̀. Tó bá fẹ́ farahàn Mósè bí ìmọ́lẹ̀, nínú ìmọ́lẹ̀ ni Mósè ti rí Ọlọ́run tó ti ń bá a sọ̀rọ̀. Now,
à ń sọ ní pé kì í sọ̀rọ̀ ìwé mo kàwé kọ́ leléyìí, ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ nípa ẹ̀. Bíbélì ò ń sọ̀rọ̀ nófẹ̀, kì í sọ̀rọ̀ pé mo lọ kàwé, à ń sọ nípa ẹ̀mí. Olúkúlùkù ọ̀rọ̀ wọ̀nyí ló ní ìmísí tiwọn. Now ẹ jẹ́ ká tún padà ká lọ wo ìwé Isaiah chapter 9 verse 6 tó ń sọ nípa Jésù fúnra rẹ̀. A ò tí ì bí, a ti ń sọ àsọtẹ́lẹ̀ nípa rẹ̀ láti ẹnu wòlíì Isaiah. Ó sọ̀rọ̀ níbẹ̀, ó ní nítorí a bí ọmọ kan fún wa, a fi ọmọ kan fún wa, ìjọba yóò wà ní èjìká rẹ̀. Ẹ̀wọ́, ìjọba yóò wà ní èjìká rẹ̀, olórí ni. Àti fún un ní àṣẹ yẹn látọ̀run wá, ó wá jọba ni, ó wá ṣe àkóso ni. Ẹ kíyèsí, alákòóso ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Ẹ wá gbọ́ o. Ó ní a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu, 1, olùdámọ̀ràn, 2, ọlọ́run alágbára. A ò tí bí, a dẹ̀ ti ń fi orúkọ ọlọ́run bá ti pè ní ọlọ́run alágbára, ẹni tó ní agbára lórí ohun gbogbo. Ẹ jẹ́ kí ìwà ṣì náà, ọ̀rọ̀ lè kìí ṣe pé ọ̀rọ̀ ọmọ lọ kọ́ ẹ̀kọ́ bíbélì, ọ̀rọ̀ ọmọ lọ kàwé kọ́ lè, à ń sọ nípa ọ̀rọ̀ ẹ̀mí. Ìjọ yìí ni yóò wé ayé mọ́, kò sí nǹkan tó fẹ́ fi wé mọ́ ju ọ̀rọ̀ Olúwa lọ. Now ó ní ọlọ́run alágbára, bàbá ayérayé, ọmọ aládé àlàáfíà. Ẹ wo orúkọ tí a ti sọ látẹnu wòlíì wá, a ò tí ì bí, a ti sọ lórúkọ yẹn, a ti ń forúkọ ọlọ́run pè é. Torí máa yẹn ń béèrè pé ṣé ọlọ́run ni Jésù ni, Jésù ṣé ọlọ́run ni, ṣé ọlọ́run ni. Ẹ̀yin imagine, ṣé ọlọ́run tó wá bẹ̀rẹ̀ sí pé tó fi Mósè wí ara rẹ̀, tó fi orúkọ rẹ̀ pé Mósè, ọlọ́run yẹn gbọ́ kò mọ nǹkan tó ń ṣe àbí? Má ṣe o. Yes. Ẹ tún wá wo nǹkan tó tún ṣẹlẹ̀ nínú ìwé Jeremiah chapter 1 verse 10. Nínú ìwé Jeremiah tá à ń sọ yìí, ẹ tún wà àrà tọ́lọ́run tún dá ń bẹ̀. Ọlọ́run tún wò ṣùṣù, ó tún wo Jeremiah ṣùṣù, ó wò ó lóun tún lọ fi kí ni o, òun lọ fi Jeremiah jẹ olórí fún nǹkan. Ẹ máa gbọ́ nǹkan tó sọ ń bẹ̀. Ó ní wò ó, ní òní yìí ni mo fi ọ́ ṣe olórí àwọn orílẹ̀-èdè àti olórí ìjọba wọn nì, láti fàtu, láti fàlulẹ̀, láti parun, àti láti wólulẹ̀, láti kọ́ àti láti gbìn. Ta ni Jeremiah? Tí Ọlọ́run sọ pé òun fi ṣe olórí ìjọba àwọn orílẹ̀-èdè, ó fi ṣe olórí àwọn orílẹ̀-èdè, àwọn ìjọba wọn nì, láti fà wọ́n tu, láti fàlulẹ̀, láti parun, láti wólulẹ̀, láti kọ́ àti láti gbìn. Ta ni Jeremiah? Ọlọ́run fúnra ẹ̀ tó fún un náà ní orúkọ yẹn, mo fi ẹ́ ṣe olórí. That is, olórí ni ohun tí a ń pè ní ọlọ́run. Ẹni tó bá jẹ́ olórí, aṣíwájú ènìyàn, olórí là ń pè ní aṣíwájú, olórí là ń pè ní kíni o, là ń pè ní olúwa. Mo máa ń sọ nǹkan kan, máa ní ẹ lọ sí court, judges tẹ bá fẹ́ pè, kí lẹ máa ń pè? My lord. Sójú ọlọ́run ni. Ẹ jẹ́ kí yẹn ṣí. Orúkọ tí ọlọ́run jẹ́ ni kò fi fẹ́ lòmíràn, òun ni Jehovah, kò fi fẹ́ ní méjì. Kò ṣe pé gbogbo àwọn ìránṣẹ́ ẹ̀ ní Jehovah, ó ṣe ń pè wọ́n ní ọlọ́run, ó ṣe ń fi wọ́n wí ọlọ́run pé orúkọ yẹn tẹ́ ń pè òun yẹn, òun kọ́ lòun, kì í ṣe orúkọ tòun. Àjàgbó àyálò orúkọ ni ọlọ́run jẹ́, àyálò orúkọ ni olúwa jẹ́. Ìtú ẹ̀ ló ṣe jẹ́ nínú ayé. Ẹ jẹ́ ká kíyèsí. Wọ́n á ní lẹ́yìn àwọn òbí wa, lẹ́yìn ọlọ́run, àwọn òbí wa ni ọlọ́run kékeré. Ẹ̀rí, olórí step by step ni wọ́n jẹ́, aṣíwájú step by step ni wọ́n jẹ́. Bí ọ̀rọ̀ orúkọ tá ń sọ nípa ọlọ́run ṣe jẹ́ nìyẹn. Wọ́n sọ pé ṣé Jésù ọlọ́run ni Jésù, ṣé Jésù. Ìwọ fúnra rẹ gan, ṣé o mọ̀ pé àwòrán ọlọ́run ni ẹni? Ìwọ gan bó ṣe jẹ́ olórí àwọn gúrùpù ẹ̀yẹ, oh my God, ọlọ́run ló jẹ́ fún wọn. Kì í ṣe mo kàwé kọ́, ìwé ti da ọpọlọ ẹlòmíì rú. À ń sọ nípa ọ̀rọ̀ ẹ̀mí. Now, tá a bá wo nǹkan tí Jésù sọ nínú ìwé Jòhánù, that's John chapter number 4 verse 24. Jésù sọ̀rọ̀ ńbẹ̀ náà, ó wá sọ ìtumọ̀ Jehovah yẹn fún wa. Ìtumọ̀ Jehovah yẹn, ẹ gbọ́ nǹkan tó sọ ni. John chapter number 4 verse 24. Ẹ gbọ́ nǹkan tó sọ ni. Ó ní ẹ̀mí li Ọlọ́run, ẹ̀mí li Ọlọ́run, àwọn ẹni tí ń sìn ín kò lè ṣe aláìsìn ní ẹ̀mí
àti ní òtítọ́. Ṣé ní ti ìwé ló sọ fún yín ni? Ẹ wá lọ kàwé, ẹ lọ kọ́ ẹ̀kọ́, ẹ lọ kọ́ àwọn ẹ̀kọ́, ẹ wá ń fi mú Bible, ẹ wá ń dorí Bible kodò. Ohun tí Ọlọ́run ò sọ lẹ̀ ń sọ pé ó sọ, ohun tí Jésù ò sọ lẹ̀ ń yí mú lọ́wọ́, ẹ̀ ń yí mọ́ lọ́wọ́, ẹ wá ń fi orúkọ yẹn, ẹ wá oh my God, ẹ wá ń sọ̀rọ̀ òdì sí Ọlọ́run. Ṣé ẹ mọ̀ pé gbogbo ràkàtí àtẹ̀yìnṣe yẹn ẹ ń sọ̀rọ̀ òdì sí Ọlọ́run ni? Ẹ rí, ẹ bá tètè jáwọ́, ẹ tètè jáwọ́, torí pé kí ni ká má nírí ìbínú Ọlọ́run, nírí ìbínú Ọlọ́run. So ẹ má sọ̀rọ̀ òdì sí Jésù, ẹ má sọ̀rọ̀ òdì sí Ọlọ́run látara Kristi lò. Ẹ jọ̀ọ́, a ò sọ nípa ti ìwé. Ẹ̀yin lè kàwé kẹ́ ẹ mọ̀wé, kẹ́ ẹ lè tú sí ìwé síbi tó wù yín. No, Bíbélì kìí ṣe ìwé lásán, ọ̀rọ̀ Ọlọ́run ni. Lọ́dọ̀ tí yín ni kìí ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ gbọ́, lọ́dọ̀ tí yín ni kìí ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Lọ́dọ̀ tí àwọn tó gbà á gbọ́ tí ẹ̀mí Ọlọ́run bá ṣiṣẹ́, ọ̀rọ̀ Ọlọ́run ni. Ó sọ ìtumọ̀ ohun tí ó ń jẹ́ Ọlọ́run fún yín. Ìtumọ̀ ohun tó ń jẹ́ Ọlọ́run nìyẹn. Olórí ló ń jẹ́ Ọlọ́run, aṣíwájú ló ń jẹ́ Ọlọ́run, bẹ́ẹ̀ òun náà ló sì ń jẹ́ Olúwa. Lórúkọ Jésù, a ò ní sọnù ká tó sọnù. Ẹ̀mí mọ́ Ọlọ́run á gbé wa ró, á dì wá mú dópin. Jésù Olúwa wa. Ẹ share ẹ̀, kẹ́ like ẹ̀, ẹ jẹ́ kó dé gbogbo ibi tó yẹ kó dé, ẹ jẹ́ kó kan Acadip Yusuf Adepoju, ẹ jẹ́ kó ọ̀rọ̀ yìí kàn lára, ẹ jẹ́ kó kàn lára, ẹ jẹ́ kó kàn lára. Ẹ jọ̀ọ́, ọ̀rọ̀ lè kìí sọ̀rọ̀ ìjà ẹ̀sìn, ọ̀rọ̀ ìjà ẹ̀sìn kọ́, a ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò, à ń bà ó tì dé. Ó dàbọ̀ báyìí ná, báyìí ó dàbọ̀, ó dẹ̀bà, bye for now.